Ó mà ṣe o. Lórí ọ̀rọ̀ actress Tọ́pẹ́ Òṣọ́bà òun la sì tún wà o. Lẹ́yìn ìgbà tí arábìnrin yìí kú tán, oríṣiríṣi la gbọ́ wípé arábìnrin yìí ó là kọjá nígbà tó wà láyé. Yàtọ̀ fún wípé ó jáde ó pariwo sáyé wípé òun fẹ́ ṣe surgery fún cancer tí àwọn èèyàn sì dìde ìrànlọ́wọ́ fún un. Wọ́n dáwó fún un, bẹ́ẹ̀ ni ó sì ṣe surgery ọ̀hún successfully. Lẹ́yìn ìgbà tí wọ́n ṣe surgery yìí tán, àwọn owó tó tún kù àrà tí a gbọ́ wípé wọ́n fi àwọn owó yìí dá. Àti wípé arábìnrin yìí ọkọ tó fẹ́ èyí tí a mọ̀ ní olùṣọ́, bó tilẹ̀ jẹ́ wípé lẹ́yìn ìgbà tí arábìnrin yìí kú tán, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń jáde tí wọ́n sì ń bú àwọn ẹgbẹ́ òṣèré wípé wọn ò ran arábìnrin náà lọ́wọ́ nígbà tí ó jáde wípé òun ti gbé fíìmù kan jáde kí àwọn èèyàn bọ̀ òun mákẹ́tì ẹ̀, àti wípé òun tiẹ̀ ti dé sínú industry padà kí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pe òun fúnṣẹ́. Àwọn èèyàn ń bú àwọn òṣèré yìí wípé ìkà ni wọ́n, bẹ́ẹ̀ ni pé wọn ò kí ń ranra wọn lọ́wọ́, àti wípé nígbà tí arábìnrin yìí ti jáde wípé òun ti dé padà sínú industry kí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pe òun fúnṣẹ́, wọ́n ní mélòó nínú wọn ló ti pè é. Lẹ́yìn ìgbà tí a rí fídíò yìí, òun náà la rí Glitter Touch, ìyẹn náà tóun náà jáde tó ní ọ̀rọ̀ tí àwọn èèyàn ń sọ wọ́n ní kò rí bẹ́ẹ̀ o. Wọ́n ní lẹ́yìn ìgbà tí Tọ́pẹ́ Òṣọ́bà tó jáde tó lóun ti dé padà sínú industry kí àwọn èèyàn mọ̀ pé òun fúnṣẹ́, wọ́n láwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pè fúnṣẹ́. Bẹ́ẹ̀ sì ni èsì Tọ́pẹ́ Òṣọ́bà ni wípé òun ò ṣe iṣẹ́ eré orí ìtàgé mọ́ torí wípé òun ti lọ́kọ, òun ti di ìyàwó olùṣọ́, tí wọn ò sì gbọdọ̀ máa rí òun káàkiri. Wọ́n ní èsì tí Tọ́pẹ́ fọ̀ fún wọn ní fún gbogbo àwọn tí wọ́n bá pè fún iṣẹ́ ní àgbà ayé rẹ̀. Wọ́n ní eléyìí ló fà á tí oníkálukú fi Tọ́pẹ́ Òṣọ́bà sílẹ̀ tí wọn ò pè fúnṣẹ́ mọ́ torí wípé ó ti sọ wípé òun ò ṣe eré orí ìtàgé mọ́. Ẹ̀yin tèmi, ẹ̀yin náà wò irú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nígbà ayé arábìnrin yìí. Ó ti torí wípé ó lọ́kọ, ó ti torí wípé ó ń wá ọmọ by fire by túláàsì àbí ó ń wọ́kọ tipátipá. Ó sọ gbogbo nǹkan tí àwọn èèyàn fi mọ̀ ọ́n ní gbajúmọ̀, ó sọ ọ́ nù nítorí wípé ó fẹ́ gbélé ọkọ, nítorí wípé ó fẹ́ dọ̀lọ́mọ. Bẹ́ẹ̀ sì ni iná ń jó lábẹ́ aṣọ. Arábìnrin yìí kò fọ̀hún síta. Lẹ́yìn ìgbà tí wọ́n dá owó yìí, òun la gbọ́ wípé ẹni tó pè ní ọkọ, àrà tí wọ́n fi owó yòókù èyí tí wọ́n fi dá. Kódà a tún gbọ́ wípé nínú owó yìí náà òun ni wọ́n fi kọ́ ṣọ́ọ̀ṣì olùṣọ́, bó tilẹ̀ jẹ́ wípé olùṣọ́ yìí ó ti jáde ó ní ọ̀rọ̀ náà ò rí bẹ́ẹ̀ o. Ó ní òun ò gba owó kankan lọ́wọ́ Tọ́pẹ́ Òṣọ́bà. Ẹgbọ́n ta la fẹ́ bi léèrè, ṣòkò la fẹ́ mọ bá rojọ́. Àbẹ́rẹ́ ìhà èyí tí olùṣọ́ yìí èyí tó kọ sí ikú Tọ́pẹ́ Òṣọ́bà ní ẹni tó pè ní ìyàwó rẹ̀ kì í ṣe ohun tó dáa rárá. Nínú fídíò tá a ti rí olùṣọ́ yìí tó ti ń sọ̀rọ̀, ṣe ló ń sọ̀rọ̀ bí ẹni wípé ikú rẹ̀ ò tiẹ̀ jẹ́ nǹkan kan sí i rárá, kò tiẹ̀ bá nínú jẹ́. Ẹ̀yin tèmi, ẹ̀yin obìnrin, afẹ́fẹ́ àsìkò yìí mo fẹ́ fi sọ wípé ẹ wò ó, dandan kọ́ lọ́kọ, dandan kọ́ ni ọmọ o. Ẹni tá a bá ti kọ́ wípé yóò lọ́kọ nílé ayé ní òní o. Ẹni tá a bá kọ́ wípé yóò lọ́mọ, wàhálà òní òní, bóyá a fẹ́ bóyá a kọ̀. Bẹ́ẹ̀ ni àkọsílẹ̀ wọn ní kò ní tàṣé o. Ẹni tá a bá kọ́, a ti kọ́ wípé àwọn kan bí wọ́n ṣe wá sílé ayé bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe lọ. Bẹ́ẹ̀ ni ó tọ̀rọ̀ ó korò, bó tilẹ̀ jẹ́ wípé àwọn kan gbàgbọ́, bẹ́ẹ̀ sì ni àwọn kan ò gbàgbọ́. Tá a bá wá sọ wípé a fẹ́ fagídí mú, a fẹ́ sọ wípé a fẹ́ fi túláàsì mú, ó ṣeé ṣe kó jẹ́ wípé ẹ̀mí olúwa rẹ̀ yóò padà bọ́ o. Gẹ́gẹ́ bí nǹkan tí ó ṣẹlẹ̀ sí Tọ́pẹ́ Òṣọ́bà. Ó mọ̀ ṣe o. Àbẹ́rẹ́ bí ọmọbìnrin yìí bó ṣe rẹwà tó tán bá sọ wípé ọmọbìnrin rẹwà, ọmọbìnrin yìí mà rẹwà o. Bẹ́ẹ̀ ni ó rẹwà, ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé nígbà tó wà láyé kò lórí ọkọ, bẹ́ẹ̀ sì ni kò sọ́mọ títí tó fi kúrò nílé ayé. Gbogbo gbìyànjú rẹ̀ wípé kóun lè dọ̀lọ́mọ láyé, ẹ̀yin náà wá wò ó, ẹ wo ibi tó já sí. Gẹ́gẹ́ bá a ṣe gbọ́, ṣe la gbọ́ wípé arábìnrin yìí
wọ́n ní kò kú nípasẹ̀ cancer. Bẹ́ẹ̀ ni ẹ má gbàgbé wípé ó ti ṣe operation cancer successfully tí ara rẹ̀ sì ti yá. Ṣùgbọ́n tá à ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ni wípé wọ́n poison arábìnrin yìí ni. Bẹ́ẹ̀ sì ni a rí voice note kan níbi tí arábìnrin yìí tó ti sọ̀rọ̀ wípé kí àwọn kan kó wá gbé òkú òun. Ẹ̀fọ́ Tọ́pẹ́ ní alẹ́ yẹn nígbà tí mi ò gbọ́kọ̀ wọn. Tọ́pẹ́ ti wá fi mẹ́sẹ̀gì kan sílẹ̀ fún mi kó tó kú. Mẹ́sẹ̀gì náà ni mo fẹ́ kẹ́ ẹ gbọ́ yìí. Mọ́mí, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó wá gbókù mi nílé, kó lè sin mí dáadáa, ẹ jọ̀ọ́, ẹ jọ̀ọ́, ẹ jọ̀ọ́. Ẹ kàn máa bọ̀ straight, ẹ bá ti dé junction yẹn to the left, ẹ jọ̀ọ́. Mímọ́, the last message I left for Tọ́pẹ́ ní alẹ́ yẹn nígbà tí mi ò gbọ́kọ̀ wọn. Tọ́pẹ́ ti wá fi mẹ́sẹ̀gì kan sílẹ̀ fún mi kó tó kú. Mẹ́sẹ̀gì náà ni mo fẹ́ kẹ́ ẹ gbọ́ yìí. Mọ́mí, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó wá gbókù mi nílé, kó lè sin mí dáadáa, ẹ jọ̀ọ́, ẹ jọ̀ọ́, ẹ jọ̀ọ́. Ẹ kàn máa bọ̀ straight, ẹ bá ti dé junction yẹn to the left, ẹ jọ̀ọ́. Kí n jẹ́ kó wá gbé òkú òun nílé kán lè sin òun dáadáa. Mẹ́sẹ̀gì tóun ti kọ́kọ́ fílẹ̀ fún mi lẹ́yìn ìgbà tó ti gbé kúrò lọ́dọ̀ mi nìyẹn. Èmi ò rí mẹ́sẹ̀gì yẹn gbọ́, kò open. Mẹ́sẹ̀gì tẹ́mi lọ fílẹ̀ rè. Tí mi ò bá fẹ́ kó wá, mi ò ní kó wá rárá, Tèmi Tọ́pẹ́. Ẹ máa kọ́ ẹ̀mí sùúrù. Àwọn tó wà pẹ̀lú ẹ̀yẹ náà kọ́ ẹ̀mí sùúrù. Bàbá aládùúrà kú tó ẹ̀dì gbogbo CNS. Ojoojúmọ́ là ń ṣe sáfíìsì níbẹ̀ ní abúlé Ẹ̀gbá. Mi ò lè sọ pé kó gbéra kó tó máa bọ̀ lábúlé Ẹ̀gbá. Ni mo ṣe ní kó máa bọ̀ ní chọ́ọ̀chì ń bí. Mo ti mọ̀ pé mo máa dé sí bí màá gbé ẹ láti bí màá gbé ẹ lọlé. Ẹ máa kọ́ ẹ̀mí sùúrù. Níbo ló wà? Mẹ́sẹ̀gì yẹn ni last message mi tí mo drop fún pé kò dúró. Ẹni tí wọ́n ń pè mí yẹn tó gbé Tọ́pẹ́ kò lé yẹn 12 ló head number ẹ̀ máa wá number ẹ̀ jáde. Kò pè mí pé ọmọ tí àwọn gbé wá sí ọ̀dọ̀ yín táwọn ò bá yín nílé ẹ̀ pè mí kó ṣaláìsí. Mímọ́, the last message I left for Tọ́pẹ́ ní alẹ́ yẹn. Ẹ̀yin tèmi eléyìí mọ̀ ga àwọn táwa ló wá poison Tọ́pẹ́ Òṣọ̀bà tó fi májèlé sínú oúnjẹ fúnra ara rẹ̀ ni àbáwọn kan ò ní wọ́n poison rẹ̀ lóríṣiríṣi là ń gbọ́. Bẹ́ẹ̀ náà la gbọ́ wípé ọ̀gọ́ àwọn ọlọ́pàá òun ló kú sí. Eléyìí mọ̀ ga o ẹ̀yin tèmi látàrí wípé ó fẹ́ lọ́kọ ó fẹ́ lọ́mọ by fire by túláàsì. Ẹ̀yin náà wá wo ẹni tó pè lọ́kọ. Ẹ wo ìhà tó kọ sí ikú arábìnrin náà lẹ́yìn ìgbà tó kú tán. Ẹ wo bí ẹni tó pera rẹ̀ ní olùṣọ́, ẹni tó pera rẹ̀ ní èèyàn Ọlọ́run. Ẹ wo bí arákùnrin yìí ṣe ń ṣe tí ní a lérò wípé arákùnrin yóò wà nínú ìbànújẹ́ ṣùgbọ́n rọ̀ o. Ṣé ló ń sọ̀rọ̀ confidently tó jẹ́ wípé kò tiẹ̀ sí bí ẹni pé ikú arábìnrin náà ó dùn rárá. Ẹ bá ara rúkọ yín. Ǹjẹ́ mo arábìnrin Tèmi Tọ́pẹ́ bàbá wa pẹ̀lú mi. Bẹ́ẹ̀ mo mọ̀ wọ́n sọ. Báwo lẹ ṣe mọ̀ wọ́n sí? Ẹ bá a sọ̀rọ̀ sókè. Wọ́n jẹ́ àfẹ́sọ́nà olùṣọ́ àgùntàn wa. Wọ́n jẹ́ ọ̀gá mi. Ok. Wọ́n fẹ̀sùn kàn yín lórí afẹ́fẹ́, wọ́n ní ẹ fipá bá wọn lò pọ̀. Báwo ló ṣe ṣẹlẹ̀? Èmi ò fi pé wọ́n bá wọn láwájú ìṣẹ̀pọ̀ kankan. Torí pé ìgbà míì tí tábàjọ wà ní lọ́dọ̀ wọn. Èmi fúnra mi mo mọ̀ kò ní kí ṣe pé tí wọ́n bá ti gbé ọjà wọn tán. Èmi fúnra mi máa mú wọn kò ní kí ṣe pé òkè tán kó bẹ́ẹ̀ kán lọ sùn sí ilẹ̀ ìdánwà mi. Ẹni sọ̀rọ̀ kan nísìnyí. Ẹni tó bá ti gbé ọjà wọn tán, ọjà kí náà ń tà? Tí wọ́n bá ti gba lẹ́vù wọn yóò tán. Torí ìgbà míì tí wọ́n ti gbé lẹ́vù tó yẹ pé kò sẹ́yìn bọ́dù ó dà wọn lè control ara wọn rárá. Ẹ sà, àtọjà àti lẹ́vù kò fi kankan yé mi. Mo fẹ́ kẹ́ là á kí ni nǹkan tó ṣẹlẹ̀? Gọ́jú yẹn pé tí wọ́n bá ti gba
torí wọ́n ń pe kíní ẹ̀ ní báwọn ṣe lè protect drug tó bá ti gbà báyìí kódà wọn ní mọ anything ibi tán bá dúró sí báyìí èmi fúnra máa ń ṣe fọ́ ọ̀sán pókè ẹ̀kọ́ mi kódà gbà mí gan wọ́n lè yọ owó ẹ̀ṣẹ̀ tì mí pé kí ló ṣẹlẹ̀ wọ́n ní àkókè ẹ kó ibi tẹ wà pé báwọn yẹn bá ń bọ̀ láti ta tẹ́ ń bá rí bẹ́ẹ̀ ṣe wà pẹ̀lú bẹ́ẹ̀ tún jẹ́ olórúkọ tó báwo lè fẹ́ kán máa fíl kódà gbà mí gan ó lè dìjà láàrin màá tí wọn máa kọ̀ fún wọn kalẹ̀ pé. ẹ̀ẹ́dẹ̀ fìgbà kan wà pẹ̀lú wọn nínú secret place rẹ̀. rárá lẹ́yìn pé ìṣètàbájọ wà náà. kò tán bá gbé ẹ̀rí bá pé kọ́. wọ́n lọ mẹ́rin wọn jáde ibi tí wọ́n á tún mọ̀ kán fẹ́ mọ́. ẹ̀yin tèmi lọ́wọ́lọ́wọ́ báyìí ọkọ àwọn single mothers ó ti jáde o ó ní òun ti ṣe ìwọ̀nba tó yẹ kí òun ṣe nípa ọ̀rọ̀ Tọ́pẹ́ Òṣọ̀bà òun sì ti ṣe ìwádìí tó yẹ kóun ṣe ṣùgbọ́n báyìí òun ó ti dóun lójú wípé Tọ́pẹ́ Òṣọ̀bà kò kú nítorí kánsà o wọ́n ní wọ́n fi májèlé sínú oúnjẹ rẹ̀ ni. Nigerians, this is my last post on Tọ́pẹ́ Òṣọ̀bà's case and this is my last video on Tọ́pẹ́ Òṣọ̀bà's case. So now I want to clear everybody that cancer kọ̀ọ̀kan ló pa Tọ́pẹ́. All poison Tọ́pẹ́ ni poison ló pa Tọ́pẹ́. Meanwhile, lẹ́ni ìgbà tá à ń ṣe live aṣáà ń sọ aṣọwádìí kí ló pa bèbí kí ló lè ṣe ta ló gbé lọ kúrò ní láti gbà tó lọ station ní Kòròdú yẹn ta làwọn family tí ó gbé lọ ta ló bá lọ mo pe PA náà lórí live stream mo pe PA kan PA náà tún dáhẹ́ tì mí sí ẹ̀ńdá PA kan aṣáàpè yẹn náà á pé oríṣiríṣi so there's one lady tó jáde tó wá sọ̀rọ̀ ń pa ní pé àǹtí ní pé tó sọ pé àǹtí Tọ́pẹ́ ò ní àǹtí Tọ́pẹ́ ò rí period kí ní kọ̀ọ̀kan gẹ́gẹ́ ò tó sọ pé àǹtí Tọ́pẹ́ ò rí period yẹn lórí live stream yẹn so gẹ́gẹ́ yẹn ló wá send àwọn voice record sí mi ní pé even the family said it is poison that killed Tọ́pẹ́ and Tọ́pẹ́ ò kú ní police station Tọ́pẹ́ ò kú police station Ṣàgámù ní Tọ́pẹ́ kú ilé ní Tọ́pẹ́ kú sí Ṣàgámù ní Tọ́pẹ́ kú sí Tọ́pẹ́ ò kú ní police station so meanwhile àwọn family mọ̀ pé poison wọ́n ní poison ló pa Tọ́pẹ́ in fact wọ́n ti sọ pé àwọn ti ní report lọ́wọ́ ní pé poison ló pa Tọ́pẹ́ so Nigerians have tried my best as a friend as a brother to her then all the best and family no matter take over anything so now this is my last video and this is my last talk mo ti clear everybody ní pé cancer kọ́ ló pa ìkan tí mo try láti sọ ní pé cancer kọ́ ló pa Tọ́pẹ́ I've narrated to you but it's clear already that cancer kọ́ ló pa so thank you everybody ẹ ṣé gan ni Tọ́pẹ́ may your soul rest in perfect peace àpàdé lẹ́sẹ̀ Jésù. bẹ́ẹ̀ náà ni a rí bí fídíò kan èyí tí Tọ́pẹ́ Òṣọ̀bà èyí tó ti fi ránṣẹ́ sí ẹni tó kò fún ní mọ̀mọ́ tó sì ń ṣàlàyé tí ojú rẹ̀ rí nílé ọkọ èyí tó wà àti wípé tí àwọn ẹbí ọkọ rẹ̀ tí wọ́n fi ojú rẹ̀ rí nínú fídíò ọ̀hún ẹ jẹ́ ká wo ohun tó sọ níbẹ̀. Mami, Happy Mother's Day. Mami, kí ni mo ṣe? Àbí ṣúdí bó ṣe tún gbélé ọkọ tí mi ò ṣe ni? Mami, àwọn àbúrò ọkọ mi, kí ni mo ṣe fún wọn? Kí ni mo ṣe fún wọn, mami? Kí ni mo ṣe? Ó lé mi ní mo fàjà láàrin ọkọ mi àtàwọn àbúrò ẹ̀. Kò bẹ́ẹ̀ sí ju 4 years plus àbí 2 years tí mo ti dé bí báyìí. Kò sí jù lọ. Àwọn ló bẹ̀rẹ̀ sí ní máa kọ́ abọ́ kó ṣe mí. Ó nítorí pé mo sọ wípé mo fẹ́ sóúnjẹ fọ́kọ mi. Wọ́n ní mo wá báàkì tẹ́rítírì. Wọ́n ní mo fi píktọ̀ tó lé. Wọ́n ní mo kọ́ ọmọ àwọn bó ṣe jalè. Wọ́n ní mo pẹ́ wọ èèyàn wa kó wá bá wọn jà kó wá bú àwọn. Bẹ́ẹ̀ títí di ti èmi àti wọn tí ẹ bá ní confrontation kọ̀ọ̀kan rí. Mami, a tún lọ sí pátí láàárọ̀.
godfather ọkọ mi pè mí ó ní kí ló dé tí mo ṣe blọ́ọ̀kì àbúrò ọkọ mi bí sọ kọ́kọ́. Yes, I blocked her because nígbà tó bẹ̀rẹ̀ gbogbo wa láwọn complain pé mo ń ta Sultana, complain pé mo ń ta omi, complain pé mo ń ta drink. Bẹ́ẹ̀ mo wò pé kí n máa ṣàwọn ọkọ yìí láti fi support ọkọ mi, support ara mi because mi ìṣàlẹ̀ jáde mọ́. Mi ìbálòbìnrin owó lọ́wọ́ àwọn èèyàn mọ́ bí ti tẹ́lẹ̀ because I'm already married. Báyìí kí ni mo ṣe ẹjọ́ tóbi sọ̀rọ̀ mi mo tún ṣe lè ṣe mi ò mọ nǹkan tí mo fẹ́ ṣe mo ti sú mi. Mi ò lè fẹ́ fọkọ mi sílẹ̀ torí nǹkan tó fẹ́ nìyẹn. Mi ò mọ nǹkan tí mo fẹ́ ṣe mo máa rí ọkọ mi ò bá lẹ̀. Eléyìí ó mọ̀ ga ọ ẹ̀yin tèmi. Gbogbo ohun tí ẹ̀yin náà bá wá rò lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ fi dáhùn yín ẹ fi sórí comment section. Ẹ jẹ́ ká jọ sọ ẹ jẹ́ ká jọjọ́ abẹ́rẹ́ wípé nǹkan ń bẹ.